ó ní kì í ṣe pé òun ò mọ̀ pé òun àti bàbá ẹ̀ sì jọ ń lájọṣepọ̀ o òun mọ̀ o àmọ́ òun tọrọ àwọn oúnjẹ torí pé òun ò fẹ́ kẹ́ bí òun ó dàrú òun wò wípé bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò ṣe bẹ́ẹ̀ mọ̀ àti wípé àwẹ̀ àti àdúrà òun pọ̀ débi wípé òun kàn ń bẹ Ọlọ́run ọba ni pé eléyìí ti pọ̀ ju agbára òun lọ àti ẹ̀mí òun lọ kọ́lọ́run kó jọ kó bóun dẹ́kun rẹ̀ bóyá àdúrà òun ni ò gbà àbí ó ní nǹkan kan tóun ti ṣe ńgbà tóun kọ́kọ́ wálé ayé ni ó ní kò yé òun ó nítorí pé ọmọ òun lọ ra nǹkan náà pè òun pé ọmọ òun ṣubú àwọn dọ́ hospital wọ́n sọ pé ó lóyún ni wọ́n ní wọ́n bá kó dáadáa kò sí wàhálà ń bẹ̀ kó pe bàbá ẹ̀ dé bàbá ẹ̀ wọ́n bá tó kó ọmọ wálé wọ́n béèrè pé báwo ló lè ṣẹlẹ̀ ta ló fún ẹ lóyún ta ló bẹ̀rẹ̀ ṣẹ́yún níbo ló ti ṣẹ́yún ká ló kú bẹ́ẹ̀ ní ìsìn náà báyìí ní ìsìn bó ṣe máa kú gbé nìyẹn irú èwo ni gbogbo ilé ìwọ ọmọ ṣó fẹ́ pa òun ni ó lọ́mọ yẹn ò sọ nǹkan kan táwọn ṣe bóun ṣe ń disturb ẹ̀ tó olùkọ́dẹ̀ ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ ni kí ló ṣe ẹ̀kọ́ náà kí nígbà kan òní wà tóun dára bẹ́ẹ̀ ló ní àbóhùn rò sóhun ó ti jìyà ti pẹ́ àbí ó ti jẹ̀gbá títí pẹ́ ó ní bóun ṣe calm down nìyẹn kó wọn bá tún jẹ̀gbá tí mi ó ní àwọn àǹtí ṣeun ọkàn òun ò kúrò ń bẹ̀ òun wò pé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ gan òun bá jẹ́ kí òun bá wò ó tó òun jẹ́ kí òun wò òun wo yàrá bàbá ẹ̀ sùn yàrá òun lòún sùn bàbá ẹ̀ tẹ̀ ń bínú sóhun tó ti ń bóun jà wọn bá sọ ohun tó wà ní yàrá rẹ̀ ó ti kó síta òun wọ bẹ̀ sùn yàrá òun lòún sùn òun náà wà sùn yàrá òun mọ́ yàrá àwọn ọmọ yòókù ló lọ́n sùn kó wọn bá ká àwọn ọmọ yẹn ní kòkókò èmi ṣe wá lọ bẹ̀ pé kó má sùn yàrá àwọn ọmọ mi mọ́ ó dẹ̀ wá wọ́n sùn sí rúùmù àǹtí ṣe wọ́n sùn sí rúùmù ṣe rántí ọmọ arábìnrin tí mo sọ pé ọkùnrin tí mo sọ pé ó rí bàbá ẹ̀ ẹbí tí ẹ̀gbọ́n ẹ̀ tàbí ẹ̀ ti ń bára wọn tẹ́tí kí ìsàrà wọn àṣọ ọmọ yẹn máa ń rí wọn ọmọ yẹn ti rí wọ́n bẹ̀rẹ̀ àsìgbọ́n ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ń sọ wọn a máa sọ wọn bí a ti mọ́mí bá sí nílé bóyá àwọn nìkan ló wà nílé a lè máa sọ wọn nínú yàrá a máa sọ wọn ó ti rí pé bàbá wọn bọ̀ mọ́ náà ó ń bá ẹ̀gbọ́n òun lájọṣepọ̀ ó wá jíjọ́ kan wá sọ̀rọ̀ ní school tó bá ní it's not big deal now my idea is to have something with my sister ìsìnkú kéré o ọmọ ss1 ss2 lọmọ obìnrin yìí wà tó ló repeat lẹ́ẹ̀kan yóò wọrí mọ́ bí àwọn ọmọ school tó gbọ́ gbà tó sọ pé dájẹ́ ń kíṣe ẹ̀gbọ́n ẹ̀ dájẹ́ ń bẹ́gbọ́n ẹ̀ sùn dájẹ́ ní méèkì lọ́pẹ̀ lẹ́gbọ́n ẹ̀ wọ́n bá sọ fọ́nkù wọn tó ń kọ́ wọn ní biology àbọ̀ iṣẹ́ àkọ́kọ́ wọn níṣẹ́ kan wọ́n bá lọ sọ fún ìyẹn bá pè gbọ́ kí ló sọ ó bá ní ẹ̀ náà ó bá sọ bóyá ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n tó ti bẹ̀rẹ̀ sí ń rí wọn so sọ fún mọ́mí ẹ̀ ó ní mọ́mí òun sọ pé irọ́ ni òun ò rí níbo tó rẹ̀ kí wọ́n padà sọ fún wọn mọ́ èèmọ̀ lélẹ́yìí ìyẹn náà bá tó pẹ̀ nìkan jẹ́ bí Christian ó bá tó sọ fún yẹn náà wọ́n bá jẹ́ ń sọ̀rọ̀ wọ́n bá ní òkè kó pe mọ́mí ẹ̀ wá àwọn fẹ́ bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ló bá pe mọ́mí wá o mọ́mí bá dé nígbà tí mọ́mí dé èrò jẹ̀ sí máa pé kí ló ṣẹlẹ̀ ní school ní ẹ̀gbọ́n àti àbúrò jọ ń lọ àbúrò wà ss1 ẹ̀gbọ́n wà ss2 ó yẹ kó tó wà ss3 kó bá wọn ṣe wáyé ó repeat lẹ́ẹ̀kan so ọ̀rọ̀ yìí ti ń tàn kiri nínú school tó ọmọ school kan tó mọ̀ ó sọ fáwọn parents ẹ̀ ó wí pé ọ̀rọ̀ yìí kan ti dénú church àwọn woman yìí ibẹ̀ kọ́ là ń lọ bí wọ́n ṣe pè é nìyẹn ní school wọ́n tó débẹ̀ ṣé kò sí o kí ló ṣe kí ní kọjá ṣé ẹgbẹ́ kan tó ṣẹlẹ̀ tọmọ yín sọ fún wa ó ní pé ọkọ yín àti àkọ́bí yín wọ́n bára wọn lájọṣepọ̀ ló bá ní ọdún jẹ́ kóun rírú ẹ o kò ṣẹlẹ̀ o kí ní kọ ọba lọ̀pọ̀ mọ́ wa gbọ́ kí ló sọ pé ó ṣẹlẹ̀ ó ní mọ́mì tí mo sọ fún yín jọ yẹn wípé dáàdì wọ́n kìsì àǹtí lágbájá tí wọ́n tó ní bọ̀ lẹ́nu tí wọ́n dáàdì was holding her breast holding kìdí kan holding her bọ́nbọ́n holding gbẹ́ni sọ̀hún níbo tó ti rí ọmọ tí wọ́n bínú lé nígbàgbọ́ tó wọ́n ṣe orúkọ báyìí tó wọ́n kó tó ń sọ lẹ́nu ó jẹ́ pé ọmọ yìí máa kúrò ní school yìí madam ẹni sọ̀rọ̀ nǹkan tó sọ fún wa tá a gbọ́ náà ní gẹ́gẹ́ bí abiyamọ aníkà pé ń ṣàkíyèsí ẹ sọ wọn kẹrìírí wọn mú ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tí kò sí tún lábẹ́ ọ̀run o elédè kọjá nǹkan téèyàn máa ń bò mọ́ra o nǹkan tẹ́ máa pariwo gidi torí pé tẹ́ bá ní pé ẹ̀bùn mọ́ra pé ẹ̀fẹ̀ káyé gbọ́ ayé ò padà gbọ́ o èéfín ni o èrò sì kí ń bú èéfín mọ́ra ẹ wo tẹ́ bá fi ejò sórí òrùlé ẹ lè sùn kẹjí kó má ti fà bọ́lẹ̀ o kódà ó lè ká síbẹ̀ kó má bọ́lẹ̀ tá ẹ bá lọ bá ń bẹ̀ àmọ́ tẹ́ bá finá sórí òrùlé ẹ lọ bá yóò jò délẹ̀ láàrin ìṣẹ́jú 5 ni o iná lélẹ́yìí kì í ṣe jò kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ máa pa náà o
abiyamọ làwọn náà o, àwọn náà lọ́mọ àwọn náà lọ́kọ o, àwọn kẹ́ni káwọn sọ bẹ́ẹ̀ fún yín ni o, ọmọ yín ló sọ fún wa school o. Bá ní ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ òṣì ni, ọ̀rọ̀ gbàkan ni, àbájá sọ̀rọ̀ tí wọn bá fi lè lọ. Àǹtí ṣé wọ́n ní wúmọ̀ ayé ìbá délé o bá sunkún kò fẹ́ kọ́kọ́ mọ̀ yìí pé ọmọkùnrin yẹn lọ sọ̀rọ̀ ní school tó tọ́kọ bá mọ̀ ọkọ lè fún ọmọkùnrin yẹn, ọkọ lè fún ní poison. Nígbà tó yá wàhálà ìṣàpọ̀, wọ́n lọ́mọbìnrin kékeré, wọ́n lọ́mọkùnrin, so gbogbo ọmọ wọn mẹ́rin sáà ní gbogbo ọmọ wọn, àṣà pé tó jọ bí fúnra wọn mẹ́rin ni. Gbogbo ìbá ronú, wọ́n ti kó dé sáìtì wọn, wọ́n ti kó dé ilé wọn, wúmà yìí ṣe ń gbẹ ni wúmà yìí ń rù, wúmà yìí ṣe ń gbẹ ni wúmà yìí ṣe ń rù. Kí ló mú gbẹ, kí ló mú rù? Ọ̀rọ̀ yìí náà ni ta ló fẹ́ sọ fún, kò sí sọ fún yàn, wọ́n ṣàǹbí léèrè kí ló ṣe yín, kò sùn yàrá ọkọ mọ́. Àṣẹ tí ìyá bá ti sùn kò lè má lo oògùn oorun lálẹ́ o, tí ò bá ti lo oògùn oorun kò ní lè sùn. Ó ti develop high blood pressure, ó ti ń lo oògùn high blood pressure. Ó ti ń lò gẹ́gẹ́ bí ó sọ débi wípé Ọlọ́run ló yọ tí ò ní partial stroke. Mo ń bọ̀ ẹ ló jìnnà, ẹ fẹ́ràn balẹ̀ kẹ́ bá gbọ́, ẹ bá ń ṣí ètò yìí, ẹ bá ń save ẹ bá ń fi fún àwọn èèyàn tó máa ń gbọmọ wọn gbọ́ ẹyọkọ wọn gbọ́ nígbà ìgbàkúgbà. Kò sẹ́ni tó ṣe gbàgbọ́ jù, àmọ́ tí kíkọ́ yẹn bá ti ń ṣẹlẹ̀ bó bá tiẹ̀ ní kọrú ọkùnrin bẹ́ẹ̀ sílẹ̀ ó sì pariwo síta náà káyé báyìí ń gbọ́dọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, so that kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ mọ̀ ọmọ náà kúrò nílé, ẹ kúkú ládùúgbò tẹ wà, ẹ kúrò sáìdì ibòmíì tó ikú fẹ́ fọkọ ẹ sílẹ̀ torí ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni, àmọ́ ọmọ yòówù ní báyìí ń gbénu dé yẹn mọ́ láti fi avoid nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn. Àmọ́ àwọn obìnrin ìfẹ́ fọ́jú ní wọ́n ẹ̀ bá ṣàrùn ló bá ń gbẹ, kí ló ṣe wọ́n ẹ̀ tó ń rù tó gbẹ báyìí, kí ló ń ṣẹlẹ̀? Kò sẹ́ni tó fẹ́ rò fún, kò sẹ́ni tó fẹ́ sọ fún. Ó wá dijọ́ kan gbogbo ọmọ ti lọ sí school, ìwọ ò tí ì múra school ni, ó ò tí ì lọ ni. A ní òun ò lọ school, òun ò lọ bí ọkọ ṣe dé nìyẹn. Ó bá ní ọmọ yín ò lọ sí school, wọ́n ní àwọn ọ̀nà ní kó máa lọ pé àwọn ń gbé lọ sí school bòmí, kò lọ school yẹn mọ́, kò lọ school yẹn mọ́ bíi ti báwo. Kí ló tí ò lọ mọ́? SS2 ló wà. Àìlọ school dédé náà ló yẹ kó lọ sí school, tó máa ní pé òun lọ sí school tágbà bòmí lọ. Àìlọ school dédé náà ló yẹ kó repeat. Náà ní ìsìn báyìí kó jẹ́ ṣe wáyé kìtàn bẹ́ẹ̀ wá sì máa kọ́ṣẹ́ ni tí ò lọ school mọ́. Àmọ́ ní ọkọ bá ní mo fẹ́ change school ẹ̀ ni o, mo fẹ́ change school. Kí ló ṣe tẹ́ fẹ́ change school ẹ̀? Ó ní ṣe bá ọmọ ẹ òṣì ọmọ burúkú tó bí náà ni, mo dẹ̀ ń kọ́rọ̀ burúkú tó ń sọ fọ́mọ ẹ, okay o sọ fọ́mọ ẹ kó lè máa bàjẹ́ ní school so that wọ́n lè máa bú ní school, àbí nǹkan tó ń wò ṣe. Bàbá alágbèjà ẹ fara balẹ̀, ọmọ tẹ̀ ń sọ òun lòún rù fóṣù mẹ́sàn-án, òun ti sọ pé yìí kọ́ lè bí tọrọkùnrin nìyí, òun lòún rù nǹkan fóṣù mẹ́sàn-án, wọn ò lè dènà yẹn pé nǹkan lòún bí. Kí ló dé tẹ wá ṣe báyìí fún un? Ọmọ òun ni òun ò gbọ́dọ̀ kó bàjẹ́ fún un, ìwọ ló fẹ́ bọ̀ ń bá yé ọmọ òun jẹ́, okay sọ fún un kí ló ṣẹlẹ̀. Ni ọmọ yẹn bá wẹ̀yìn, nígbà tó wẹ̀yìn ló bá ní mọ́mí òun, ó ní ṣe mọ̀ pé lágbájá ó dẹ̀ lọ sí school, ó lọ sọ fún wọn pé òun àti dádì òun jọ ní nǹkan papọ̀. Gbogbo èèyàn ní school wọn á pè òun ní ìyàwó dádì. Ó ní mo ò tiẹ̀ lè ṣe nǹkan kan school. Ó ní wò pé ṣọmọ òun tó ń bí tó ṣàpù ṣé òun lè lè bóun ṣe wọnú yàrá lọ́mọ yẹn. Òun wá sunkún, ó ní bóun ṣe wọ ọmọ yẹn, ó ní àánú ọmọ yẹn ṣe òun jìnnìjìnnì bò òun. Ọmọ yẹn máa sọ̀rọ̀ báyìí pẹ̀lú omijé lójú ni. Ó ní gbogbo àtúnyìn nǹkan báyìí máa ṣẹlẹ̀ tó máa ń bu ọmọ òun, ó ṣe gbá ó ṣàwó, ó ní kò ní fóun dé sí o. Ó ní ìsìnkú tó fọ fún un gbà pẹ̀lú pé ṣé òun náà bá dáàdì ló wá bá òun lẹ́yìn ìgbà yẹn kò fóun dé sí mọ́ kó máa nà báyìí. Ó lè ní mọ́mí ló ń kí mi wá tá a máa dùn tó ayébólẹ̀ sí bẹ̀rẹ̀ kò ní sọ̀rọ̀ kan mọ́. Ó ní for the first time wọn yẹn sọ̀rọ̀ ó dẹ̀ sun ẹkún. Ó ní bóun ṣe rọ̀rọ̀ nínú lẹ́nu yẹn òun á sunkún. Ó ní ibi tóun ti ń sunkún òun á wò wípé lẹ́nu yìí nínú kóun kú àbí kí ọkọ òun kú, ó ní nìkan máa bá Ọlọ́run nínú àwọn méjèèjì. Ó ní bóun ṣe rọ́bọ síta nìyẹn. Ó ní bóun ṣe ní púpọ̀ máa lọ sí ìyàrá ọkọ òun
torí ó lóun fẹ́ mọ mi lọ sí school ni òun náà ti ń prepare ọkọ òun prepare lọ́wọ́ ó ní bó ṣe wọ́wọ́ yàrá yẹn ó lóun kó bá ọmọ òun tó jókòó tọkọ òun kìsẹ̀ tó sọ fún pé sorry